Ẹ káàbọ̀ sáfìn ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kọ tèmi ò yípadà, Abubakar Tóyìn Mohammed ni àlejò wa. Ní kété tẹ́ ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10 ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa. Bákan náà, iléeṣẹ́ kan bẹ Kìítán Fitness ni. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe eré ìdárayá ìyẹn exercise. Tẹ́ ẹ bá láǹfààní láti gba gbogbo ìbéèrè wa, tẹ́ ò kùnà ìkankan níbẹ̀, ẹ láǹfààní láti ṣe jíìmù ìyẹn fún ọjọ́ kan ìyẹn eré ìdárayá. Àlejò wa ṣe láyà. Àyà náà mo gbé débi. Sáyà yín sì gbé báyìí. Àyà mi gbé ìjà máa bá bọ̀. Ó dà. Kí ló kọ yín? Orúkọ mi ni Abdulmumin Akib Ọláníyì. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Mo jẹ́ olùyà graphic designer ṣá. Graphic designer. Mo fẹ́ sọ Yorùbá rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àǹfààní sísílẹ̀ láti sọ èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n kò gbọ́dọ̀ pọ̀ jù lórí ètò yìí. Ọmọ bíbí ìlú bo ni yín? Ọmọ bíbí ìlú Ìwó ni wọ́n, lágboolé Akéde. Lágboolé Akéde. Ìkòkò tí ń bẹ níwájú yín, ìbéèrè 5 ló wà níbẹ̀. Ẹ sì láǹfààní láti mú ìbéèrè 5. Ìjẹ́ sí tán? Kò sí wàhálà. Ó yá mú béèrè. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelo lẹ́mú? Ẹlẹ́ẹ̀kẹfà. Ẹlẹ́ẹ̀kẹfà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà lọ báyìí pé irú ọmọ wo ni wọ́n ń sọ ní Àjàyí? Àjàyí Ògìdìolú, ọmọ tí ó bá mú Àjàyí àgbẹ̀. Bẹ́ẹ̀ni. Àjàyí. Ọmọ tó bá mú bóyá tó mú apá wáyé, ọ̀nà ń pè l'Àjàyí. Tó mú apá, tó mú jáde. Ẹ ronú jinlẹ̀ sí dáadáa. Àjàyí. Ọmọ tó sáà mú apá wáyé. Tó mú apá wáyé, ẹ fẹ́ gbà. Àmọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín dáadáa. Ọmọ tí ó dojú bolẹ̀ nígbà tí ń bọ̀ láti inú oyún wá sílé ayé, ẹ gbà díẹ̀ ṣùgbọ́n màá fún yín. Ẹ mú ìbéèrè mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelo lẹ́mú? Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹtàlá. Ó lọ báyìí pé àlọ́ o, kò kéwú, kò gbààwẹ̀, irùngbọ̀n rẹ̀ ó ju ti àáfàá àgbà lọ, kí ni? Ewúrẹ́ òbúkọ. Ewúrẹ́ òbúkọ. Ẹgbà. Báwo ló ṣe jẹ́ ewúrẹ́ òbúkọ? Ẹ ṣàlàyé ẹ̀ kó yé wa. Ewúrẹ́ òbúkọ ó máa ń ní irùngbọ̀n lọ́pọ̀ ìgbà. Ó máa ń ní irùngbọ̀n yẹtuyẹtu. Kò lè kírun, kò lè gba àwẹ̀ torí pé ẹranko ni. Ẹgbà. Ẹ mú béèrè mi. Mo ṣe dáadáa díẹ̀díẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelo lẹ́mú? Kò ní kíní. Ìbéèrè ó lọ báyìí pé ẹ pa òwe méjì tí ó ní ìyàwó nínú. Òwe méjì tí ó ní ìyàwó nínú. Òwe méjì tó níyàwó nínú. Òwe méjì tó níyàwó nínú. Òwe àbí? Bẹ́ẹ̀ni, méjì tó níyàwó nínú. Òwe méjì tó níyàwó nínú. Ó fẹ́ pàkàsọ díẹ̀ ṣùgbọ́n ẹ fún mi sùúrù díẹ̀. Sùúrù díẹ̀. Ẹ jẹ́ n ronú sí. Ẹ ronú sí. Ó sá lọ ni o. Ó sá lọ ni. Nǹkan tí ń mọ̀ gẹ́ ni. Ìyàwó ọ̀sìngé. Òwe àbí? Bẹ́ẹ̀ni, òwe tó ní ìyàwó nínú. Ọjọ́ ti ń lọ.
Ah, ìyàwó kò sí tòsí kò sí tó sí. ó jìnnà. Ẹ kùnà ìbéèrè. Ó dùn mí gan. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní wọ́n máa tẹnu mọ́ dáadáa pé àti gbé ìyàwó kò sí mo kíni. ló jìnnà ni sọ pé mọ. Owó ẹ̀bẹ̀ ló ṣòro. Ó jìnnà. Bákan náà wọ́n sì tún máa sọ pé ẹni à ń gbéyàwó bọ̀ wá bá Bẹ́ẹ̀ni, kéé kégarun. Ṣé ẹni pé mo mọ̀? Ẹ mọ̀ lóòótọ́ ṣùgbọ́n ó sá lọ. ó ti lọ ọ̀nà jìnnà. Lódò ní lọ́lọ́. Ẹ kùnà ìbéèrè mu. Ẹ mú béèrè tẹ́sí kùnà ìbéèrè mu. Àǹfààní jíìmù ó ti lọ. Ó dùn mí o. Bẹ́ẹ̀ni. Gbogbo ìtàn mi mo sì fẹ́ bọ́ọ̀lù ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n Bákan náà ilé-iṣẹ́ kan bẹ̀ Terrasius Pay ni ibẹ̀ ni wọ́n ti ń ta dátà àti káàdì ìpè alálòpẹ́ lówó tí kò gúnpá. Bákan náà tẹ́ ẹ bá fẹ́ ṣe káàdì ìpè àbí dátà látòkè òkun sí tòkè òkun ìrọ̀rùn lọ bá dé lọ́dọ̀ wọn. Ìpele tẹ́ ẹ wà yìí tẹ́ ẹ bá gba ìbéèrè 3 sangiliti ẹ gba káàdì ìpè àpò 2 àbọ̀. Ẹ mú béèrè. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jẹ́ n lè gbá o. Ìbéèrè tẹ́ mú ìbéèrè keje ni ó lọ báyìí pé kí ni ọ̀rọ̀ Yorùbá fún wages? WAGES wages. Wages. Bẹ́ẹ̀ni. Owó ọ̀sẹ̀ ni. Owó ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ni. Ó dá mi lójú dọ́rùn. Ó dá yín lójú dọ́rùn. Bẹ́ẹ̀ni. Mo lè fún yín ṣùgbọ́n ọ̀rọ̀ míì náà tó ń bẹ ẹ gbà o ṣùgbọ́n Yorùbá àjìnlẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń sọ dáadáa fún kí ni ẹ ronú dilẹ̀ sí lórí. Owó ọ̀yà. Ẹ gbà. Ẹ kú iṣẹ́ àtàwọn. Ẹ kú iṣẹ́. Ṣe ẹ sì mi àbí. Ẹ já máa bá lọ. Ká máa bá lọ. Àti wọnú ẹ̀ náà. Àti wọnú rẹ̀ lọ. Ìbéèrè Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lẹ mú. Ìbéèrè kìíní lélẹ̀. Ìbéèrè kìíní ó lọ báyìí pé kí ni ìtumọ̀ orúkọ àmútọ̀runwá yìí? Alákọ̀ọ́kọ́ Abíára, ẹlẹ́ẹ̀kejì Olúgbòdì. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ orúkọ àmútọ̀runwá méjèèjì? Ìfẹ́ ẹ̀gbọ́ Abíára gan rí. Ìrìn parọ́ fún yín olóòtú. Abíára ìfẹ́ ẹ̀gbọ́ rí. Olúgbòdì ńkọ́? Olúgbòdì mo ti gbọ́ rí ṣùgbọ́n ìfẹ́ mọ̀ tún máa rẹ̀. Olúgbòdì. Ẹjẹ́ ń ronú sí náà bóyá mo lè ṣe yóò jẹ yóò jẹ kí n kórì mi mu. Olúgbòdì. Àǹfààní kan tún wá wà. Ẹ láǹfààní láti pe aráalé láti bá yín dá sí fún ìṣẹ́jú kan nípa ohun tí wọ́n ń pè ní Abíára àti Olúgbòdì. Ẹ jẹ́ ń pe mọ́ mi. Fún ìṣẹ́jú kan àǹfààní wa ó ṣí sílẹ̀. Ẹ jẹ́ ń pe mọ́ mi. Láti lè pè. Ẹ jẹ́ ń pe mọ́ mi. Mọ́ mi ọmọ. Mọ́ mi ọmọ. Ọjọ́ ń lọ. Mọ́ mi ọmọ. Wọ́n mọ̀ kí ni ìtumọ̀ orúkọ àmútọ̀runwá wọ̀nyí? Tí mo lè fi sí. Bẹ́ẹ̀ni. Tabaníkàkà. Abíára. Àti Olúgbòdì. Ìgbà Abíára rí ìyẹn parọ́ fún yín. Ìgbọ́ rí. Ọlọ́run ló jẹ́ kí orí mi ó takò mí o. Abíára wá mọ̀ mi ẹgbẹ́ pọ̀ mi. Mo fẹ́ ṣe wá mo fẹ́ gbé kọ̀ọ̀lù mo fẹ́ jẹ ẹ̀bùn ní o. Mo fẹ́ gbé kọ̀ọ̀lù. Ìṣẹ́jú kan ti ń kọjá lọ. Mo rò pé tí wọ́n bá tó gbé ìpè wọn ni. Rárá o, ìṣẹ́jú kan la fún yín láti pè wọ́n tí ó sọ̀rọ̀ wọlé. Ẹ pè wọ́n tán lẹ́ẹ̀kan yìí. Ẹ bá mú nọ́mbà mọ́ mi lọ. Ẹ ní sùúrù. Àti ní àárín yìí lọ́wọ́. Ẹ bá mú nọ́mbà mọ́ mi. Àárín yìí lọ́wọ́. Àbí ẹ bá mú nọ́mbà ìyá àwẹ̀kẹ́ kó bá ń gbé fún wọn. Ẹ bá mú. Ọjọ́ ti ń lọ. Mo fọlọ́ ń bẹ̀ yín.
ẹ jẹ́ kí n pè wọ́n ẹ ní sùúrù fún mi díẹ̀. fẹ́yìn olólùfẹ́ wa tẹ̀ ń wò wá tí ẹ bá fẹ́ kópa lórí ìkànnì yìí àǹfààní sísílẹ̀ ẹ kàn sí wa lórí WhatsApp wa tàbí orí ayélujára ìtàkùn ayélujára ìyẹn social media handle wa bóyá Facebook, TikTok àti ATM Media TV Ààfin Ìjìnlẹ̀ ńlá wa ẹ ti ń wò wá ẹ ti ń gbọ́ wa. mọ́ àmì pẹ́ gbé o. wọ́n ṣàfẹ́ jẹ ẹ̀bùn wa. mo fẹ́ jẹ o. mo fẹ́ jẹ o. hello mami ẹ gbọ́ orí ètò kan mo wà mo fẹ́ jẹ ẹ̀bùn àwọn èèyàn wa ni kí ni Yorùbá ń pè ní ọmọ wo ni Yorùbá ń pè ní abíára àti olúgbòdì. olúgbòdì àwọn ọmọ tí àwọn ìka bá jẹ́ mẹ́fà ni olúgbòdì ṣùgbọ́n abíára yẹn mọ́ o. ìgbà abíára rẹ jẹ́ pẹ̀lú mi sí. ẹ ti tán kò sí àǹfààní fún mi ẹ ti kọ́kọ́ lo ọjọ́ àsìkò wa ẹ ti kọ́kọ́ ṣe kílò kan lóko ṣùgbọ́n wọ́n kùnà rẹ̀ wọ́n gbà kan ṣùgbọ́n odidi ìbéèrè kan wọ́n la fi béèrè ṣùgbọ́n bàbálà kan wọ́n bàbálà kan wọ́n kùnà rẹ̀. àfọyín a ti gbìyànjú ẹ̀yin náà wọ̀ pé a gbìyànjú ìtumọ̀ olúgbòdì náà ni wọ́n sọ pé ọmọ tí ó bá mú ìka mẹ́fà wá sílé ayé ọmọ tí wọ́n pè ní abíára ó ní ọmọ tí bàbá rẹ̀ kú tí ìyá rẹ̀ wà nínú oyún rẹ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ pé ìyá rẹ̀ ti wà nínú oyún kí bàbá rẹ̀ tó. àwọn náà lọ fà ẹwà dúró bẹ́ẹ̀ sọ. ọmọ tí wọ́n á bí ó ní wọ́n pè ní abíára. bẹ́ẹ̀ gbọ́ orí olójú. ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé gan ni àlejò wa ẹ kú iṣẹ́ àtàárọ̀ ẹ kú iṣẹ́ takuntakun. mo ní láyọ̀ láti sọ fún yín pé ẹ gba ìbéèrè mẹ́ta àbí. mẹ́rin ni. mẹ́ta ẹ kùnà méjì. mẹ́rin ni mo gba ìbéèrè mẹ́rin. mẹ́ta tòótọ́ ni. ẹ kùnà méjì. ẹ kùnà méjì. fún pé ẹ kópa lórí ètò wa Ààfin Ìjìnlẹ̀ láti lè ṣe ATM Media TV mo láyọ̀ láti sọ fún yín pé a fún yín ní ẹ̀bùn àbàtà pé ẹ kópa ẹ wo intẹ́ ń wò níwájú wa ọṣẹ ni kò sí nǹkan tẹ́ ẹ lè fi ṣe ẹ lè fi fọ bọ́ ẹ lè fi ṣe kíní a fún yín láti lè ṣe wa ATM Media TV. ẹ ṣeun olóòtú. bákan náà àlejò wa ẹ bá wa bá àwọn aráalé sọ̀rọ̀ nípa ètò tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ohun tí ẹni lérò ń gbà nípa ètò yìí ẹ bá wọn bá a sọ. ẹ ṣeun olóòtú gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn òdì à ń fi àsìkò yìí a fi ń sọ fún yín pé ẹ máa bá wa wo ètò yìí ètò tí ń kọ́ni lọ́gbọ́n tí ń kọ́ni lóye ni kódà lẹ́nu ìgbà tí mo dé ìmọ̀ra tí mo mú wá ni pé gbogbo ẹ̀bùn wọn mo fẹ́ kó lọlé ṣùgbọ́n kádàrá ọgbà mo tún ti kẹ́kọ̀ọ́ mi ẹni pé ẹ̀kọ́ ọ̀run ń gorí ẹ̀kọ́ ni so a rọ ẹ̀yin aráalé ẹ dákun ẹ máa bá wa wò ó kẹ̀sì máa bá wa kan sára sí wọn ọlọ́run ní jẹ́ kí ètò náà kó parun iléeṣẹ́ yìí kò ní jóná. àmín o àmín o tó a ò ní rí jù báyìí lọ ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa dá sí lábala àríwísí yẹn comment section ojú tẹ́ fi ń wo ètò tí a mú wá yẹn ní Ààfin Ìjìnlẹ̀ ó kàn tí mi ò yí padà Abubakar Toyin Mohammed náà ni a tún máa pàdé o ire.